ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. Ìròyìn tí a mú wá fún yín òní ìròyìn nípa LIZZY ANJORIN àti arábìnrin tí a mọ̀ sí YINKA TNT. Ẹ ṣáà mọ̀ wípé àwọn méjèèjì wọn ò gbàgbẹ̀rẹ́ rárá. Yinka TNT kò gbàgbẹ̀rẹ́. LIZZY ANJORIN náà kì í ṣèyàn tí ó gbàgbẹ̀rẹ́ kọ́. Ẹ fi ara balẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, torí ìròyìn tí a mú wá lè ní ìròyìn tó jẹ́ wípé yóò múnú yín dùn ni. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká obìnrin tí a mọ̀ gidi gan, tí wọ́n jẹ́ èèyàn tó níyì tù ní àwùjọ tí a wà yìí. Ẹ̀yin èèyàn wa, a ó máa fún yín ní ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ṣé ẹ ti wá nǹkan fìdílé tàbí ẹ ti fìdílé nǹkan? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tí ẹ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. LIZZY ANJORIN àti arábìnrin tí a ń pe orúkọ rẹ̀ ní YINKA TNT. Òun ni Yinka TNT ó ti jáde wá fún LIZZY ANJORIN ní serious warning gidi. Ó fún ní warning nípa bí LIZZY ti ń ṣe ayọ́nusọ sí gbogbo fídíò tí arábìnrin yìí tí ó bá ṣe, ìyẹn Yinka TNT. Ó sọ̀rọ̀ gidi gan sí LIZZY ANJORIN. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní nígbà tí òun ṣẹ̀ bẹ̀rẹ̀ fídíò yìí, ìyẹn iṣẹ́ online tí òun ṣe yìí, nípa ti ọ̀rọ̀ okó àti òbò tí òun máa ń sọ lórí láìfù ní ojoojúmọ́. Ó ní kò sígbà tí LIZZY ANJORIN tí ó bá ti rí láìfù, tí ó bá ti rí fídíò òun, kí ó máa sọ wípé òun ò ṣe dáadáa tàbí kó lọ ṣe fídíò náà lórí rẹ̀. Ó ní kí wọ́n bá òun sọ fún, wọ́n bá òun gé ní wọ́n ní gidi gan wípé tí ó bá tún dá aṣọ rú rẹ̀ sóró, ó ní òun náà lẹ́gbàá gidi gan. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní nígbà tí òun ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fídíò online tí òun ṣe ọ̀rọ̀ okó àti òbò tí òun ṣe yìí, ó ní ọkọ LIZZY yẹn Mr. Lawal, ó ní ẹ̀ẹ̀mẹ́ta ni arákùnrin náà ló ti pe òun kí lórí fídíò tí òun ṣe lórí láìfù tí òun ṣe. Ó ní ẹ̀ẹ̀mẹ́ta ni arákùnrin náà ni ó ti kí òun. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní wípé arákùnrin náà ó ní èèyàn gidi ni. Ó ní ṣùgbọ́n ìyàwó rẹ̀ kì í ṣèyàn tí ó dá. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin Yinka TNT sọ nínú fídíò tí ẹ̀ ń wò yìí nìyí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ṣùgbọ́n kí a tó máa lọ, nǹkan tí ẹ bá lérò nípa fídíò yìí tí ẹ ti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí, ẹ ti gbọ́ gbogbo nǹkan tí mo sọ. Nǹkan tí ẹ bá lérò nípa fídíò yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómítúrò ọ̀rọ̀ lórí rẹ̀. Ó yá, ẹ jẹ́ ká pàdé ní comment section. Ó ti yá.